ọkọ fún mi láyọ̀ wá ṣọ̀pọ̀ láyé o. James Ọláyínká Taiwo. Pastor James Taiwo. Òkú ọdún òní wàá ṣàmọ́dún o. Ó ti di dandan. Lórúkọ Jésù ní gíga láyé rẹ̀. Ọkọ fún mi láyọ̀ wá ṣọ̀pọ̀ láyé o. Every 19th of December ṣàlọ́dún ẹ̀ o. Ọláyínká ó tún ti rí tọdún yìí láyọ̀. Àbá ọdún pẹ́ lọ́lá Elédùmarè wá ṣàmọ́dún o. Ìgbà rẹ̀ adalẹ̀. James Ọláyínká Taiwo. Bàbá àkókò ayé. Òkú ọdún òní wàá ṣàmọ́dún o. Aṣàmọ́dún ṣẹ̀mí. Lórúkọ Jésù ní gíga láyé rẹ̀. Happy birthday. Ọkọ fún mi láyọ̀ wá ṣọ̀pọ̀ láyé o. Pírí lọ́lọ́gọ́jì o. Olùṣọ́ àgùntàn James Ọláyínká Taiwo, mo ní kó gbéra nílẹ̀ kó dìde ibi gìjàgìjà làbẹ́kùn. Torí onígágá ní ṣọjọ́ ibi tirẹ̀ ó yẹ máa bọ́ ní gbàgede. Ìwà ètò òkè gbéra nílẹ̀ kó gbọ́n ti sàlẹ̀ pẹ́pẹ́pẹ́. Mo fẹ́ràn níṣẹ́ jájọ lọ kó bẹ̀rẹ̀ fẹ́ni tọ́láyẹ. Ó yá wá gbé mi délé ọlọ́jọ́ ibi tòní o. Ìránṣẹ́ Ọlọ́run alààyè James Ọláyínká Taiwo, mo bá olóyè mo pè ọ́ lórúkọ. Orúkọ la fi pọ̀ba aládé, bẹ̀bọ̀ òun la fi péjọyè láàfin. Ìránṣẹ́ Ọlọ́run alààyè lẹ́yìn jẹ́. Iṣẹ́ ìránṣẹ́ tiyín mo lọ́gbọ́n oúnjẹ fẹ́ gbẹ́gbàwọ̀ bọ̀ ni. Ẹ̀yin kò sí lára àwọn oníṣẹ́ ìránṣẹ́ tó jẹ́ pé ebi ló lé wọn dédìí ìpè tí bàbá ò pè wọ́n. Ohun tẹ́lẹ̀dùmarè ò bá sọ kì í jáde nígboro ẹnu tẹ̀yìn. Àjànàkú tí yín kọjá àmórí nǹkan fi ìrí o tá a bá rẹ́rìn kápẹ́rìn ni. Mẹ̀bọ́ lọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún o. Oyin ìmọ̀ tiẹ̀ nínú afárá. Ìgbímọ̀ tiẹ̀ nínú ìkarahun. Òjò lámọ̀ tiẹ̀ níjù. Ọkọ fún mi Táíwò ó ti ṣọdún èyí náà kó o ṣọ̀pọ̀ láyé. Kó o wà lálàáfíà ara. Aṣọdúnmọ́dún àwọ̀ aṣọdúnmọ́dún. Aṣọ́ṣùmọ́ṣù àwọ̀ aṣọ́ṣùmọ́ṣù. Ojúmọ́ òní mọ́ ká má ṣe rámọ̀bí lórí àtẹ ọdọọdún ló mọ̀ wá o. Pastor James, iṣẹ́ ìránṣẹ́ tí baba lókè ti gbélé yín lọ́wọ́. Ìjọ World Outreach Evangelical Ministry kò ní ìdìbàjẹ́. Ìjọ Ọlọ́run yóò máa gbèrú, ìjọ Ọlọ́run yóò máa gbòòrò sí ni láṣẹ Ọlọ́run ọba. Ẹnu ọ̀nà ọ̀run àpáàdì kò nílé borí rẹ bó ti wùwù kó mọ láṣẹ bàbá lókè. Ẹ̀yin ò ní fàyà ṣeṣẹ́ ìránṣẹ́. Ẹ̀yin ò ní fọmọ ṣeṣẹ́ ìránṣẹ́ o. Ìpè yín ò ní dojúdé. Ẹ ní dohun èlò àlòpatì nígbà kọ̀ọ̀kan láṣẹ Èdùà. Ìṣọ̀lá ó yá jẹ́ àjọṣe dédé pẹ̀lú àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ó yá ní Iree alálùbọ́sà o. Iree alálùbọ́sà ọmọ àrólú. Wọn kì í rìn nílùú bàbá yín, eré sísá ni wọ́n sá nílùú bàbá tó bí ọlọ́mọ gangan. Ta ló sọ pé Iree olómi o? Nílé bàbá yín afẹ́fẹ́ lẹ̀lẹ̀ lómi ìpẹ́kún. Ó ní ìpẹ́kún láyàbá, yọ̀kọ̀tọ̀ lómi àmù. Bí mo délé bàbá yín màá mú gbà máa fi bomi mu. Èmi á sì bomi òkè wẹ́sẹ̀. Àníbẹ̀ náà Oríkì ilé àwọn bàbá tó bí yín lọ́mọ gangan. Akèrègbè tí bàbá yín wọ̀ nílẹ̀kẹ̀ níjọ́sí. Ṣóhun la padà wá pè ní ṣẹ̀kẹ̀rẹ̀. Àníbẹ̀ náà Oríkì ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ìwà la máa wá kíkí o. Oníkóní kíkí kọ́ máa kó kíkí yẹn lọ. Mo ní mo torí ìlẹ̀kẹ̀ mo bá ọ̀dọ́rùn gígùn. Mo torí ìtẹ́ mo dẹ lápá gbọgbọgbọ. Mo níbẹ̀ náà Oríkì ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Pastor James Ọláyínká Taiwo, òkè òkè lẹ́múrú sí o. Òkè òkè ló mọ̀ lọ òní wàlẹ̀ láíláí láṣẹ Elédùmarè. Ẹ sì kú ayẹyẹ ìrántí ọdún ìgbéyàwó yín. Àtẹ̀yìn àtìyàwó yín. Màmá Ajínrere Fúnmi Mary Taiwo, lágbára Elédùmarè. Ẹ ó jọ ṣàmọ́dún tọmọtọmọ ní láṣẹ Èdùà.
ìgbéyàwó yìí ò ní dojú dé bẹ́ẹ̀ lọ́mọ aráyé ò ní sápọ́sà látẹ̀yìn ó ṣe wọ̀ lágbára Elédùmarè gbogbo ọmọ tẹ́ẹ̀bí ni wọ́n yàn tí wọ́n yanjú pátá ẹ ò sì ní mọ́ sáré ọ̀kọ̀ọ̀kan nínú wọn gbogbo ibi tọkàn tẹ̀yìn fẹ́ dé láyé làdáni wáyé jẹ́ kó ṣeé ṣe pẹ̀lú ìrọ̀rùn ọdún àyàbọ̀ kò níyàpọ̀ tí mo bá wá bí léèrè wípé ta ló kọrin ewì lẹ́ẹ̀kan orúkọ tèmi ò yí padà o Táíwò èjìdí ará ìsọ̀kù ẹ̀dúnjọ́ bí ẹ̀dùn ẹlẹ́jì orí igi ni mo jẹ́ akéré fún ni bàbá tó bí mi lọ́mọ ìfẹ́ òdáyé ni mo ti wá níbi tó júmọ́ ayé tí mọ́ wá kẹlẹ́lẹ́ èmi lọ́mọ wọn fíjú àgẹ́wì tó ń kìlọ̀ ìwà. Happy wedding anniversary to you. Ilé Táíwò. Ẹ ṣọ̀pọ̀ ọdún